Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Èní ni ọjọ́ Jímọ̀. Mo kí ẹ̀yin mùsùlùmí pé ẹ kú Jímọ̀ èní. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lénìí. Today is 4th of April 2025. Ẹ kú ọdún, ẹ kú ìyèdún ẹ̀mí yín, a ṣe púpọ̀ ọdún láyé. Happy birthday to you. Èyí tá a gbọ́ yìí, inú mi dùn nítorí pé àwọn sisi wa gbogbo tó kù wọ́n fèsì àǹtí wáyé fún ìwà tó wù ní ọjọ́ tí wọ́n ṣe ayẹyẹ àrẹ̀mọ ọmọọba fún Tadenikawo. Ẹ̀yin èèyàn lé àti gist wá lánàá lórí nǹkan tí àǹtí wáyé ṣe nígbà tí wọ́n ṣe ayẹyẹ yìí. Wọ́n ní ṣe ni àǹtí wáyé ló gbé ọmọ ẹ̀ lọ síbẹ̀ ló ní ṣe wọ́n ní ṣe ayẹyẹ àrẹ̀mọ fún ọmọ tòun náà ni. Ẹ̀yin èèyàn lé wọ́n ní inú bí bàbá wa èrè ńlá. In fact gan a gbọ́ pé one of àwọn elders kan náà wà tí ó stand up against àǹtí wa tó ń sọ fún yín pé kí ló mean by pé ṣé wọ́n ní ṣe ayẹyẹ fún ọmọ ẹ̀. Wípé ṣé òun ni ó bí ọmọ ni. Wípé ṣé Tadenikawo kọ́ ni wọ́n ń ṣe ayẹyẹ fún. Wípé ṣé ọmọ ẹ̀ ni wọ́n ń ṣe ayẹyẹ fún ni. Wípé kò ní ẹ̀tọ́ láti wà ń bẹ̀, kò dẹ̀ ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀. Wípé bí ìgbà tó ń disrespect bàbá wẹ̀rin ńlá ni ọ̀rọ̀ tó ń sọ yẹn. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní àwọn sisi wa gbogbo tó kù blast ẹ̀ gan. Wípé ìwà tó wù ó dáa. Wípé kò yẹ kó lọ sí ibi tó ti ń ṣe ayẹyẹ àrẹ̀mọ yìí. Wípé nítorí pé ó mọ̀ pé Queen Naomi wà ń bẹ̀. Ẹ mọ̀ pé bí mo ṣe máa ń wo ọ̀rọ̀ ẹ̀ bí ìgbà tó yẹ kó fẹ́ fẹ́ràn Queen Naomi ni. Ẹ̀yin náà ẹ wò, èèyàn lọ sí Ọ̀jájá supermarket, ó lọ ń ṣe fídíò ń bẹ̀. Gbogbo èèyàn ló ń lọ sọ́jà náà, everybody ló ń lọ supermarket náà. Àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ ń lọ supermarket. Ká máa lọ supermarket ká lọ máa ṣe fídíò for what? Ẹ bá mọ̀ pé gbogbo live àǹtí wa social media ni. Social media ni. Kọ́ ṣà máa rí ṣá lórí social media ni. Àwọn sisi wa gbogbo ẹ̀ náà ti mọ irú èèyàn tó jẹ́. Ìtorí ẹ̀ ni wọ́n fi blast ẹ̀ pé ìwà tó wù yẹn ò dáa. Pé kí ló mean by pé òun fẹ́ gbọ́mọ ẹ̀ wá sí láti wá ṣe àrẹ̀mọ ritual. Pé ṣé àǹtí wa fashion náà bí ọkùnrin ni. Ṣé òun nìkan ló kọ́kọ́ bí ọkùnrin ni? Wọ́n náà blast ẹ̀, ara ẹ̀ kú, ó kú sílẹ̀. So èmi ò mọ why tó jẹ́ pé àǹtí wáyé ó fẹ́ máa fi igagbága pẹ̀lú Queen Naomi. Mi ò mọ nǹkan tó dé tí àǹtí wáyé tó ń wu irú ìwà tó ń wù yìí. Ẹ̀yin èèyàn lé. Kábíyèsí wọ́n mọ nǹkan tó ń ṣe dáadáa. Sí inú bá bẹ́ẹ̀ dé bí bàbá wẹ̀rin ńlá. Kò sẹ́ni tó máa bẹ̀ wọ́n tó máa gbọ́. Torí gbogbo nǹkan tó ń ṣe bí ìgbà tó ń fẹ́ràn ni. Bí ìgbà tó ń fẹ́ràn ni. Ìgbà kan la rí tó máa gbé ọmọ ẹ̀ nínú palace tó máa jó láìṣe pọ̀ mọ́ ó ń ṣe birthday wá máa gbé sórí social media every time. Even gan gbogbo ibi tó bá ń lọ báyìí ó máa ṣe fídíò ni. Wọ́n ní ìwà tó wù ní tí kábíyèsí fi cancel ẹ̀. Òun ló yẹ kó lọ sí Ghana night tí Dr. Elizabeth lọ yẹn láti lọ represent kábíyèsí. Wọ́n nítorí gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n ní bí bàbá wẹ̀rin ńlá ṣe cancel event night ẹ̀ ní gala night nìyẹn pé kò lè lọ. Wọ́n ní kí Dr. Elizabeth lọ represent àwọn. Tó rántí mọ̀ pé tó o bá lọ, o ló máa kó o nílùú, ló máa kó o ní àwọn tó máa ń tẹ̀lé àwọn kábíyèsí yẹn. O máa kó gbogbo wọn dání, o máa ṣe fọ́rífọ́rí. Wọ́n ti mọ̀ ẹ́. Wọ́n ti mọ irú ẹ̀. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí kábíyèsí ṣe cancel Ghana night yẹn báyìí. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí bú Dr. Elizabeth nìyẹn. Tó ń pe Dr. Elizabeth lórúkọ oríṣiríṣi. Wípé Dr. Elizabeth pọ̀ lójú, ó máa ń ṣojú ayé. Wípé ojú ayé Dr. Elizabeth ti pọ̀ jù. Ṣé ẹ mọ̀ pé lánàá ńgbà tí mò ń sọ fún yín pé àǹtí wa fashion ó ń bú Dr. Elizabeth pé Dr. Elizabeth ó ń ṣojú ayé. Ó ń fì sí ọ̀dọ̀ àǹtí wáyé, ó tún fì sí ọ̀dọ̀ Queen Naomi. Ṣé ẹ ti rí nǹkan ní ìsìn? Mo wà sure pé try láti wọlé sí Dr. Elizabeth lára ni. Dr. Elizabeth bó ṣe wà yẹn wọ́n gbọ́n dáadáa.
wọ́n mọrú èèyàn tó jẹ́, wọ́n gbọ́n dáadáa. Ó rè pé wọ́n mọrú èèyàn tó jẹ́ ni. Wọ́n kàn fi ẹ́ sílẹ̀, wọ́n ń wò ẹ́ ni, honestly. So wọ́n ní ọ̀rọ̀ Ghana night yẹn wọ́n ló ká lára gan. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé bàbá Werin la máa deal pẹ̀lú ẹ pẹ̀lú nǹkan tó ṣe yẹn, torí wọ́n ní bó ṣe gbé ọmọ ẹ̀ wá sí ibi tó ti ń ṣe ọdún àrẹ̀mọ fún Tadenikawo yẹn, wọ́n ní ó wá láti dàbẹ̀rú ni. Wọ́n ní ó wá torí Queen Naomi wà mẹ́, wọ́n ló mọ̀ọ́mọ̀ ń ṣe. Ẹ mọ̀ kéèyàn máa ṣe fọ́rífọ́rí wípé yes mo ti fẹ́ kábíyèsí, kí ló fẹ́ ṣe. Wọ́n ní irú attitude tó gbé wá ní ẹ̀yìn èèyàn lé. Ẹ rí pé ilé ayé yìí lágbára. Ṣẹ́yìn náà dẹ̀ mọ̀ pé gala night yẹn is a very big event tó yẹ pé bá a ṣe gbọ́ gan gbogbo àwọn èèyàn ńláńlá ló wà ń bẹ̀. Irú Goodluck, former president Goodluck, wọ́n wà ń bẹ̀, wọ́n wà níbi event yẹn. Èyí tí ẹ̀rí tí Dr. Elizabeth lọ ni o. So wọ́n ní kíní yẹn dùn gan, wọ́n ní ṣe ló ń sunkún wípé kábíyèsí ń ṣe ojú ayé, wípé Dr. Elizabeth, wípé ìkà ni Dr. Elizabeth, wípé ìgbà tán ti ní kó ń lọ sí ibẹ̀ yẹn kò yẹ kí Dr. Elizabeth lóun máa lọ síbẹ̀. Wípé ṣe bó yẹ kí Dr. Elizabeth refuse láti lọ síbẹ̀ ni. Wípé Dr. Elizabeth wá múra kankan, wọ́n wá gbabẹ̀ lọ. Ẹ̀yin èèyàn lé wọ́n ló sọ̀rọ̀ sí Dr. Elizabeth. Wọ́n ní Dr. Elizabeth kò fún un. Wípé kó má ta sáwọn o, pé kó má ta sáwọn rárá. Pé torí àwọn ò take gbogbo rubbish, gbogbo rádaràda tó ń sọ yẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ wo oríṣiríṣi ń ṣẹlẹ̀. Ṣé ẹ rí àtìgbà tí àǹtí wa ti dé láti London láti mọ̀ pé gbogbo nǹkan tó wà after ó ní láti wá fẹ́ràn. And kò sí èèyàn kankan tó ní kó má ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Ṣùgbọ́n kó wá máa lọ fẹ́ máa fi gágbága pẹ̀lú Queen Naomi, ìyẹn ò ní bọ́ sí rárá. A bẹ́tà kó lọ jókòó síbi tọkọ ẹni kó jókòó sí. It's getting too much now. Ó ti ń pọ̀ jù now. Wọ́n ní àwọn Dr. Elizabeth àti Sisi Fashion wọ́n ná blast ẹ̀ seriously. Wípé ìwà tó wò ó dáa. In fact wọ́n ní àǹtí wa arúgbó sọ̀rọ̀ pé nǹkan tó ṣe yẹn ò dáa. Pé ṣé òun nìkan ló wà nù palace ni. Ẹ̀yin náà rí pé ẹ rí any other person, òun nìkan lẹ̀ ń rí. Òun nìkan lẹ̀ ń rí. Àbẹ́ ẹ rí èèyàn kankan. Òun nìkan ṣáá ni wàhálà ẹ̀ pọ̀ jù. Ẹ̀yin èèyàn lé àwọn nǹkan tá a gbọ́ nìyẹn o, ta ní ká mú wá sí etí ìgbọ́ yín. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa bí mo ṣe máa ń sọ. Allegedly ni gbogbo nǹkan tí mò ń sọ omi ò bá bàbá Werin lágbé inú palace o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ó subscribers ẹ ṣé. Ọpẹ́ Ọlọ́run àti ìyìn Ọlọ́run kò ní tán nínú ayé yín o. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o, ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí òkè ní ọlá yín á máa lọ o. A dúpẹ́ àtún ọpẹ́ dá. Orúkọ mi ni Máṣọ́lá kò yí padà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up, ó ṣe pàtàkì fún channel wa o. Ẹ̀yin tí a ti pè fún prize giveaway, ẹ wo orúkọ yín ní under gist ẹ máa rí. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.